Dédé àsìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé nínú àwọn ọ̀run aṣẹ́yìn lọ́ba fún àánú àti ojú rere tí a rí gbà, fún àwọn ibi tí ẹ̀yin mú wa fò dá, tí ẹ fàánú gbé wa ró, ẹ fàánú dì wá mú. Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín nítorí ẹ kò fìgbà kan fi wá sílẹ̀ o. A dúpẹ́ nítorí èní ọjọ́rú ire ayọ̀ ìbùkún àṣeyọrí yóò rú fún wa ní orúkọ Jésù, àti wípé ẹ ó rántí wa sí rere ní èní, ní ọ̀sẹ̀ yìí, ní oṣù yìí, àti ní gbogbo ọdún yìí, àti ní gbogbo ọjọ́ ayé wa. Ògo ni fún orúkọ mímọ́ yín Jésù Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ. Òní ọjọ́rú ọjọ́ kẹtàdínlógún oṣù kínní. Àkòrí ìwé ìrántí apá kejì. A mú àkọ́sórí wa nínú ìwé Sámúẹ́lì kínní orí ìkáǹdógún ẹsẹ̀ ìkejì. Èyí ni ohun tí Olúwa àwọn ọmọ ogun wí o. Èmi yóò jẹ àwọn ará Amẹ́lẹ́kì níyà fún ohun tí wọ́n ti ṣe sí Ísírẹ́lì nígbà tí wọ́n dè wọ́n lọ́nà, nígbà tí wọ́n ń bọ̀ láti Íjíbítì. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Ẹ́kísódù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹjọ dé ìkẹtàlá àti ìwé Sámúẹ́lì kínní orí ìkáǹdógún ẹsẹ̀ ìkíní dé ìkejì. Ẹ jẹ́ ká kọ́kọ́ ka ìwé Ẹ́kísódù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹjọ dé ìkẹtàlá. Nígbà náà ni Amẹ́lẹ́kì wá ó sì bá Ísírẹ́lì jà ní Ráfídímù. Mósè sì wí fún Jóṣúà pé, yan ènìyàn fún wa o, kí ó sì jáde lọ bá Amẹ́lẹ́kì jà. Ní ọ̀la ni èmi yóò dúró ní òkè, tí èmi yóò sì ti ọ̀pá Ọlọ́run ní ọwọ́ mi. Jóṣúà sì ṣe bí Mósè ti wí fún un, ó sì bá àwọn Amẹ́lẹ́kì jà, àti Mósè, Árónì àti Húrì lọ sórí òkè náà. Ó sì ṣe nígbà tí Mósè bá gbé ọwọ́ rẹ̀ sókè, Ísírẹ́lì á borí. Nígbà tí ó bá sì rẹ ọwọ́ rẹ̀ sílẹ̀, Amẹ́lẹ́kì á borí. Ṣùgbọ́n ọwọ́ kún Mósè, wọ́n sì mú òkúta kan, wọ́n sì fi sí abẹ́ rẹ̀, ó sì jókòó lé e. Árónì àti Húrì sì mú un ní ọwọ́ ró, ọ̀kan ní apá kìíní, èkejì ní apá kejì. Ọwọ́ rẹ̀ sì dúró gan-an títí ó fi di ìwọ̀ oòrùn. Jóṣúà sì fi ojú idà ṣẹ́gun Amẹ́lẹ́kì àti àwọn ènìyàn rẹ̀ túútúú. Nígbà tí a ó tún mú ẹ̀kọ́ kejì nínú ìwé Sámúẹ́lì kínní orí ìkáǹdógún ẹsẹ̀ ìkíní dé ìkejì. Sámúẹ́lì sì wí fún Sọ́ọ̀lù pé, Olúwa rán mi láti fi àmì òróró yàn ọ́ ní ọba lórí ènìyàn rẹ̀ lórí Ísírẹ́lì. Nítorí náà nísinsìnyí ìwọ fetí sí ohùn ọ̀rọ̀ Olúwa o. Báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí o. Èmi rántí èyí tí Amẹ́lẹ́kì ti ṣe sí Ísírẹ́lì, bí ó ti lùmọ̀dè wọ́n ní ọ̀nà nígbà tí ó ń gòkè ti Ísírẹ́lì jáde wá. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ rẹ̀ wáyé. Ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́rú. Lánàá mo dárúkọ àwọn dáradára tí ó lè ṣẹlẹ̀ sí àwọn ọmọ Ọlọ́run nígbà tí a bá sì ìwé ìrántí fún ojú rere wọn. Lónìí màá tẹ̀síwájú nínú ìjíròrò yìí nípa wíwo àwọn ohun tí ó máa ṣẹlẹ̀ sí àwọn ọ̀tá Ọlọ́run nígbà tí a bá sì ìwé ìrántí nípa wọn. Ní àwọn ibi kíkà wa tí òní, àwọn ará Amẹ́lẹ́kì dojú ìjà kọ Ísírẹ́lì láì nídìí. Ọlọ́run sì ṣe àkọsílẹ̀ ibi wọn fún wọn o. Ó tún ṣèlérí láti pa wọ́n rẹ́ kúrò lórí ilẹ̀ ayé. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún, a mú ibi tí wọ́n ṣe sí àwọn ọmọ Ísírẹ́lì wá sí ìrántí o. Ọlọ́run sì pàṣẹ fún Sọ́ọ̀lù láti pa wọ́n rẹ́ kúrò lórí ilẹ̀ alààyè. Mo gbàdúrà pé a kò ní sí ìwé ìrántí ibi búburú fún ọ ní orúkọ Jésù. Olùfẹ́, a sí ìwé ìrántí búburú fún gbogbo ènìyàn nítorí ẹ̀ṣẹ̀ ọkùnrin àti obìnrin àkọ́kọ́ nínú ìwé Jẹ́nẹ́sísì orí ìkẹta ẹsẹ̀ ìkọkàndínlógún. Nínú òógùn ojú rẹ ni ìwọ yóò máa jẹun, tí ìwọ yóò sì fara dà sí ilẹ̀, nítorí inú ilẹ̀ ni a ó ti mú ọ jáde wá. Inú ilẹ̀ ni a ti mú ọ jáde wá. Erùpẹ̀ ilẹ̀ sáà ni ìwọ ṣe, ìwọ yóò sì padà di erùpẹ̀ ilẹ̀. A tún mẹ́nu bà ìrántí búburú yìí nínú ìwé Róòmù orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàléníogún àti Róòmù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàléníogún. Olùfẹ́, ọ̀nà kan tí o fi lè bọ́ lọ́wọ́ àbáyọrí tó wà láti ibi ìrántí búburú yìí ni kí o kọ̀ nítorí àìgbọ́ràn àwọn òbí wa àkọ́kọ́ ní abala tó parí Róòmù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàléníogún. Ṣùgbọ́n ẹ̀bùn Ọlọ́run ní ìyè àìnípẹ̀kun nínú Jésù Kristi Olúwa wa. Olúwa ti pàṣẹ ọ̀nà àbáyọ kan ṣoṣo láti jáde kúrò nínú ìwé ìrántí burúkú yìí o. Ọ̀nà náà sì ni Jésù Kristi. Ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹfà.
A ta ẹ̀jẹ̀ Jésù sílẹ̀ lórí àgbélébùú ní Calvary láti pa gbogbo ipá àbáyọ ìrántí búburú yìí rẹ́ fún gbogbo ẹni tó bá gba Jésù ní Olúwa àti Olùgbàlà. Olùfẹ́, tí a kò bá tí ì jọ̀wọ́ ayé rẹ ní tòótọ́ fún Jésù, kò sí ọ̀nà fún ọ láti bọ́ lọ́wọ́ àbáyọrí ńlá ìwé ìrántí búburú yìí, nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn Ọlọ́run ni ìyè àìnípẹ̀kun nínú Jésù Kristi. Róòmù orí 6 ẹsẹ̀ 13. Jọ̀wọ́ ohun gbogbo fún Jésù lónìí kí o sì máa gbé ìgbé ayé mímọ́. Bí o kò bá tí ì máa ṣe bẹ́ẹ̀, lẹ́yìn èyí nìkan ni o lè rí ìrírí àánú Ọlọ́run tí a ti lè fi sí ìwé ìyè fún ọ. Mo kéde pé ní gbogbo ìwé ìrántí búburú tí a ti ṣe nítorí rẹ, ó ti di pípa láì àti òní ní orúkọ Jésù. Àmín. Ọlọ́run ti pèsè ọ̀nà àbáyọ kan ṣoṣo láti bọ́ nínú ìwé ìrántí búburú yìí. Ọ̀nà náà sì ni Jésù Kristi. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó bá mọ̀nà ni à ń tọ̀ lẹ́yìn. Nígbà tí Jésù Kristi ti jẹ́ ọ̀nà àbáyọ láti mú ìwé ìrántí búburú kúrò nínú ayé wa, ẹ jẹ́ ká fi ayé wa fún Jésù, ká sì kó gbogbo tó jẹ́ tiwa fún un kó lè máa darí wa. Olúwabùkọ́lá Ayápọ̀ ní orúkọ mi. Nígbà tí àwọn máa pàdé lè ọ̀la ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.